nínú ìṣẹ̀ṣe náà ẹgbẹ́ ilé yìí ọ̀dá ò ní dá gbangba lóyẹ́, ilé ò ní lánú kẹ̀kẹ́ lóòjò, òtútù ò ní múlẹ̀ kọ́ dáná kẹ̀kẹ́ sínú ara òwọ́n rí sẹ́mọ̀ wípé wọ́n sọ pé ọ̀rọ̀ lásán ni ṣùgbọ́n nǹkan táwa ń lò fún ọdẹ rí bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ni tàbí wọ́n sọ wípé ajímọ̀rìṣẹ́ ọmọ Ògún fún ọgbọ́n dákọ̀ Ògún náà ajígbédáfẹ́ rẹ̀ lákìtàn ọmọ rẹ̀ ló má tẹ̀ Èdùmàrè ó gbé ojú ọ̀run ságádá idẹ iná wá sílé ayé sẹ́mọ̀ pé mo ti dákọ̀ Ọlọ́run bẹ̀ bóun ló ń tẹná wá sínú ayé bàbá ẹ ló gbàgbé ṣe rí àwọn nǹkan tó bá ti dáwọn èèyàn lójú kò sí nǹkan tó fẹ́ sọ̀rọ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe kò ṣẹ̀ṣẹ̀ ṣe ìṣẹ̀ṣe yàtọ̀ sí pé òun ṣe ìṣègùn ìmọ̀ ni o ọkàn jẹ́ pé ogún ilẹ̀ bàbá wa ni mùsùlùmí tó ń ṣe ẹ̀sìn míì òun náà lógún ọ̀pá téèkì nínú ẹ̀ tó lógún bàbá ẹ̀ ni òun ni ká mú ewé ká mú egbò àwọn ló sọ gbogbo àwọn nǹkan yìí lórúkọ tá a fi dá a mọ̀ Yorùbá ló sọ ọ́ lórúkọ pé ewé ọgbọ́ rèé ewé làálì rèé ewé òrúwọ rèé agbá gbogbo orúkọ yìí ńlẹ̀ ni àwọn bàbá wa yìí tẹ ní ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe yìí àwọn ni wọ́n ti mú gbogbo ọgbọ́n bá a ṣe ń wọṣọ bá a ṣe ń rọmàlà bá a ṣe ń gúnyán bá a ṣe ń sebẹ̀ bá a ṣe ń ṣe ẹ̀fọ́ gbogbo nǹkan yìí àwọn ló nímọ̀ wọn tí Ọlọ́run fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan àti ẹ̀yà kọ̀ọ̀kan ẹ̀yà tiwa ló ní ogún yẹn ẹ̀yà Yorùbá ló ní ogún yẹn ìyẹn kò ń ṣẹ̀sìn Yorùbá ò ní ẹ̀sìn pàtàkì kẹ́kẹ́ ẹ̀sìn tiwa rèé o. Ifá ń kọ́ Ifá ìmọ̀ kan ni Ṣàngó ń kọ́ Ṣàngó. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wò ó. Ọ̀ṣun lè téńté Ọ̀ṣun lè téńté ìyá mi Àṣàbí o Ọ̀ṣun lè ìyá mi Àdúnní o Ọ̀ṣun lè téńté ìyá mi Àṣàbí o. Bí wọ́n ti ṣe ń kọ́ nìyàn tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ pàápàá àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe àwọn ni wọ́n ń sọ lásìkò wípé ìṣẹ̀ṣe ti já gbangba wọ́n ní gbangba làwọn wà wọn ò sí ní kọ̀rọ̀ mọ́ pé ẹgbẹ́ wọn wà ní gbangba lóòótọ́ tí àwọn náà ti gbé ọ̀rọ̀ wọn ìṣe wọn sí orí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n wọn kọ̀ọ̀kan tí ó wà níta báyìí ní ti wàhálà tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá ara wọn fà gidigidi o àti wọn lọ sí ọ̀dọ̀ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n tó wá jẹ́ gbajúgbajà nínú ẹni tí ó ṣe ìṣègùn ìbílẹ̀ bàbá yìí náà ni wọ́n máa bá a sọ lórí ojú òun náà fi wò ó kí ni ọ̀nà wọn fẹ́ gbà fi pẹ̀tù sáwọn méjèèjì tí àlàáfíà fi wà nílẹ̀ Yorùbá bàbá wa alàgbà Sulaiman Oṣuọlálé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Gbéléró alternative therapy tó wà ní Ẹ̀kọ́rọ̀ junction ní abúlé ìgbàlẹ́kọ̀ọ́ bàbá ẹ̀kú ilé o. tó mo kí gbogbo ojú tó ń wò wá o àjíǹdára yóò máa jẹ́ o. àṣẹ o. bàbá èyí tí a rí lásìkò yìí wàhálà àwọn oníṣẹ̀ṣe ìjọ̀gbọ́n àwọn mùsùlùmí tí wọ́n ṣàn ń da gbogbo ẹ̀ lọ́sàn ń pò papọ̀ mọ́ra wọn mùsùlùmí lẹ́yìn ó jẹ́ ọ̀rọ̀ tí ẹ̀ ń gbà fi jẹ táyé mọ̀ yín mọ̀ lónìí ìlànà ṣẹṣẹ náà ni o nítorí àtewé àtegbò spiritual àti gbogbo ẹ̀ ní Ọlọ́run padà ẹ̀ tó sódò sọ́dọ̀ yín eléyìí kí lẹ fẹ́ sọ kí dàríwò yé yín ẹ káàbọ̀. tó ẹ ṣe olóòtú àkọ́kọ́ náà ṣe rí ìgbà ṣe bá ayé nìyẹn bá a dẹ̀ ṣe máa fi ayé sí nìyẹn torí pé Ọlọ́run ló wù ló dá ayé bẹ́ẹ̀ ẹ máa jiyàn lórí àwọn nǹkan náà ni báyé ó fi parẹ́ ìjiyàn lórí nǹkan kò lè kó nílẹ̀ ìtakora ẹni lórí nǹkan kò lè kó nílẹ̀ mi ìgbà fún ẹ o ò gbà fún mi bá a ṣe báyé nìyẹn bá a dẹ̀ ṣe máa fàyè sí nìyẹn ṣùgbọ́n nǹkan kan ni o olórin kan kọ́lọ́mbà àfọ̀rúnkẹ́ ó ní Ọlọ́run ìsọlọ́hun ẹnìkan bàbá lókè ìsọlọ́hun ẹnìkan Ọlọ́run tèmi ní Ọlọ́run everybody bàbá lókè ìsọlọ́hun ẹnìkan ìyẹn ni pé Ọlọ́run tèmi ní Ọlọ́run tìẹ ni Ọlọ́run mùsùlùmí lọ́lọ́run ń ṣe
ọlọ́run àwọn olóòṣà nítorí òun ló dá wọn. tó ń pè ní Olódùmarè. bẹ́ẹ̀ni ọlọ́run àwọn kìrìsìtẹ́nì ni. tó ń pè ní ọlọ́run ẹ̀yìn náà ni. ọlọ́run yẹn ló wá rọ ayé bẹ́ẹ̀. ìwọ tó bá mọ̀ pé o fẹ́ tún un rọ kó wá sọ pé o fẹ́ kó nǹkan kan ńlẹ̀ nínú ẹ̀ kò ṣeé kó ńlẹ̀ torí àwọn tá à ń tẹ̀lé gan orí kó ńlẹ̀. àwọn ànábìgò orí kó ńlẹ̀. Jesus Christ ó ti wáyé rí. alayhi salatu wa sallam. kò rí kó ńlẹ̀. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò rí parẹ́ kò rí kó ńlẹ̀. tó ti yé yín. ọ̀run tó mẹ́rin tó yí ó làgbọ́n kò rí kó kó ńlẹ̀. irọ́. ọ̀run mi là bá a gbọ́n ní ìlú. pé káyé lè dùn diversity wọn gbọ́dọ̀ wà. biologist náà wọlọ kún bẹ́ẹ̀ni ṣe tiẹ̀ kí ló lè ṣe tiẹ̀ Ọlọ́run ló ń dáyé yìí bẹ́ẹ̀ ọ̀ọ́dẹ̀ lè yí i padà. bàbá èyí ti yẹ yín ṣe wá rí oníkálukú máa claim right ni bí mo ṣe ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí mo lè mú 40 mẹ́ta látara yín lópin ìgbà tí ìbá láìkì yín tó ti yẹ yín so bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀sìn kọ̀ọ̀kan a lè rí nǹkan kan mú jáde ńbẹ̀ ṣùgbọ́n ìgbàgbọ́ wo ni wọ́n ní sẹ́sìn rẹ òun là kọ́kọ́ àti wípé ẹni tó ń gọ̀ jù láyé làwọn èèyàn mọ̀ ẹni tó gbọ̀ jù láyé ẹni tó ń gọ̀ jù láyé lágọ̀ rẹ̀ tí ò ní rẹ́mẹ́dì òun lẹ́ni tó jẹ́ wípé nǹkan tó kànú ìwé òun ló convince ẹ̀ ẹni yóò lè gbọ́n torí pé tí wọ́n bá sọ fún yín wípé tẹ́nìkan bá ti kàkọ́ lẹ̀ kan wípé nǹkan mẹ́rin ló dá o ìyàwó mẹ́jọ ló dá o kò ní wádìí wò kí ló dé tó fi dá lọ́dọ̀ ẹ̀ nìyẹn tẹ́nìkan bá kàkọ́ lẹ̀ tiẹ̀ pé ìyàwó kan ló dá o kò ní wádìí wò kí ló dé tó fi dá pé ìyàwó kan ló dá lọ́dọ̀ ẹ̀ nìyẹn torí pé ìyàwó kan lọ́dọ̀ ẹ̀ nìyẹn ó lè jẹ́ni tó ń fi ìfọ̀kànbalẹ̀ ní torí mẹ́jọ ó lè jẹ́ pé ìkíní ò fi lọ́kànbalẹ̀ ìkejì jólòsì ìkẹjẹjẹ ló ìkẹta ó jẹ lówó òun ló fi ń fẹ́ wọn lọ bẹ́ẹ̀ ó láwọn àǹfààní tí àwọn méjì ẹ̀jọ yẹn tó ń ṣe fún ó lè jẹ́ pé ìlú ẹnìkan tẹ́ni yìí fẹ́ ó lè jẹ́ pé tóun fi sọ pé ìyàwó kan lọ dáa ó lè jẹ́ pé gbogbo àǹfààní táwọn méjì ẹ̀jọ yẹn ń ṣe ẹyọ̀kan ní gbogbo ẹ̀ ẹlòmíì nínú ìyàwó mẹ́jọ ó lè jẹ́ pé ẹyọ̀kan ló ní eré ṣe tó ń gbé débẹ̀ lòun fi ti kàkọ́ọ́lẹ̀ pé ìyàwó mẹ́jọ ni òdà tó bá ti wá kàwé ẹ̀ tó kẹ̀ fọ́lù ẹ̀ tí kọ̀díṣẹ̀ tí ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn so wọ́n lọ́gọ̀ agbọ̀nrín ò rí rẹ́mẹ́dì ẹlòmíì nǹkan tó bá kọ sínú ìwé fún pé mísì nǹkan báyìí papọ̀ kò ní fẹ́ gbọ́tọ̀ lè mí mọ́ nǹkan tí wọ́n ní kó mísì yẹn ní a máa tẹ̀lé gọ̀lúgọ̀lú òun la gbọ́ òun ò ní rẹ́mẹ́dì ó wà nínú nǹkan tó ń fa wàhálà lónìí ìbá ti kà báyìí kò gbọ́ kọ́ọ̀mù mọ́ kí ló fa àwọn pààyàn nínú ẹ̀sìn tí wọ́n fi ń para tí wọ́n fi ń pa àwọn èèyàn kò sí nǹkan tó fà nǹkan tó kà ní ìwé kan wípé ọgbàládá tó bá ṣe báyìí tó bá ju bọ́ọ̀mù o ọgbàládá kan níbi kan ló ń lọ àbí òye òun lọ́ka ó dẹ̀bẹ̀ sí fọ́lù ẹ̀ kò digest ẹ̀ wò kó tiẹ̀ wò ó tí ọba ti lè digest nǹkan tó bá kà wàhálà ni àbí nǹkan tó bá gbọ́ pàpà ẹlòmíì ìtàn tó kà tó gbọ́ òun ló bẹ̀rẹ̀ sí ní fọ́lò níwà ìtàn yẹn right àwọn tó kọ́ gan wọ́n gbà ní àtọwọ́dọ́wọ́ ni ìtàn yẹn tóun ti kà báyìí ó bẹ̀rẹ̀ sí ní fọ́lò ẹ̀. àbí tí ò bá sáàsìkò yìí mu mọ́. bẹ́ẹ̀ tó ò bá sáàsìkò yìí mu mọ́. in this case ọlọ́run yìí sọ ọlọ́run ẹnìkan ọlọ́run ló dá ayé bẹ́yẹn wípé ẹ̀sìn ó pé ẹyọ kan ẹ̀sìn ó pé mọ iye ẹ̀sìn tọ́kọ́ ti wà ní 2000 ní 5000 years ago kó tó di pé Christianity dé àwọn ẹ̀sìn míì ti wà kó tó di pé Islam dé àwọn ẹ̀sìn tó ti wà àdámọ́ ọmọnìyàn ni wípé ọmọnìyàn á gbọ́dọ̀ wá nǹkan kan tó fẹ́ máa jọ́sìn fún níbi tó bá ti wá ń sáàchì fún ibẹ̀ ni wàhálà ti máa ń dé tàbí òbí tó bí ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tá à ń sọ yìí táwọn èèyàn wá ń jà fún yìí ibi tí wọ́n gbó ń kálukú sí ẹ̀sìn bàbá ẹ̀ ló ń ṣe ṣé èmi sì tí wọ́n jẹ́ mùsùlùmí ni bàbá mi ni tó wá pé mo jẹ́ kìrìsìtẹ́nì ọpọlọ mi ó wà ń bẹ̀ débi wípé ó ò lè convince mi pé kí wọ́n á ṣẹ̀sìn mi torí pé máa ti rírí sìn tó mú mi dúró sínú nǹkan tí mo ń ṣe yìí tó bá mọ̀ ẹ̀ ṣe jẹ́ mùsùlùmí náà sìn ó lè kọ́ ọbẹ̀ sìn mi jẹ́ lójú mi àwọn nǹkan kan tèmi fi ń ṣe tí mo gbámú ó ti wà ń bẹ̀ tí mo fi ń ṣe. tí mo fi ń gbàdúrà ń bẹ̀. ìyẹn ọ̀dẹ̀ ní kí n yí padà ìyẹn ọ̀dẹ̀ ní kó mú mi kúrò ń bẹ̀ torí pé mo ti rí fáàtì lọ́wọ́ tèmi fi ń ṣe
gbogbo nǹkan tó rẹ̀ fẹ́ fi takò mí yẹn èmi ti ronú débẹ̀ kọjá ọ̀pọ̀lọpọ̀ èmi òun ronú débẹ̀ wípé nǹkan tí mò ń ṣe yìí ṣé ó tọ̀nà àbí kò tọ̀nà èwo ni kò tọ̀nà ń bẹ̀ gangan dẹ́kọ́ dẹ̀ máa gbọ́rọ̀ àwọn ẹlòmíì gbogbo àwọn nǹkan tí wọ́n sọ pé àwọn lè fẹ́ fi kọ̀ndẹ́ẹ̀mù tọ̀dọ̀ tèmi yẹn ni mo ti gbọ́ dáadáa lèmi náà ti tu ronú débẹ̀ soko tó mú mi kó bẹ̀ nǹkan tó ń ṣe gbọ́dọ̀ dá ẹ lójú àwọn tó máa ń ṣe míì náà tí wọ́n náà dá wọn lójú tó bá sọ pé nǹkan tó dá oníkálukú lójú ó fẹ́ máa kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ ó dẹ́dẹ́ o kẹ́nìyàn náà retaliate kó reaction ló ń fa nǹkan tẹ́ ẹ̀ rí lórí afẹ́fẹ́. tanika bú tanika ní àṣejù ẹ̀ pọ̀ lásìkò yìí àwọn ẹlẹ́bẹ̀ẹ́ fún sùúrù. ẹ̀yin lẹ̀ ń wò púpọ̀ jù nǹkan tẹ́ gbé wálé mi ń dá sí. àbí òye yín àwọn méjèèjì náà ni wọ́n máa gbé sùúrù jẹ. wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ibi tẹ́sìn tó ti lè operate tẹ́sìn tó ti lè operate òun níbi tí ìfọ̀kànbalẹ̀ ọkàn bá wà. torí pé tó máa ṣẹlẹ̀ oní ìsìláàmù gbé òní lè lọ mọ́sálásí àti kírun á di wàhálà. tí wàhálà bá bẹ́ sílẹ̀ látàrí tó ń ṣẹ̀ṣẹ̀ náà àti ṣe iṣẹ́ ìjọba náà á di wàhálà torí pé a máa ń ṣe mistake tó pọ̀ a máa rò pé a ti gbá research lórí nǹkan kan lórí ẹ̀sìn ẹlẹ́sìn tó lè jẹ́ pé nǹkan tá a mọ̀ ń bẹ̀ gan ó lè má ju 10% yẹn tá a mọ̀ yẹn tá a máa ra ìdánù 10% a máa fi àtàkì ẹni yẹn meanwhile a mọ̀ deeply nǹkan tẹ́lẹ̀ ẹlẹ́sìn fi ń ṣẹ̀sìn yẹn a kì í go far kápẹ́tò ọkẹ̀dé lọ fún ẹ̀sìn yìí ọlọ́kàá ni for example nínú ẹ̀sìn Islam tèmi ń ṣe nísìn àwọn àfáà aládìísì wà tó yẹ pé àdìísì pọ́nbélé àwọn yẹn lọ fún. wọ́n ń tẹ̀lé. ni wọ́n lọ fún ni wọ́n rí ìdí ní skul ni wọ́n kìí lọ fún. àbí òye owó tó o bá lọ fún tí ò jẹ́ professional kìíní ẹ̀ ó lójú bó ṣe lè bá wọn dá sọ̀rọ̀ rọra máa wo wọ́n ní ó. wọ́n jà sí wọn. torí pé àwọn yẹn lọ fún ni ẹlòmíì tafsiri Quran òun ló lọ fún. dẹ̀ nípa pé ó ṣẹ̀ṣẹ̀ ṣe kò ṣẹ̀ṣẹ̀ ṣe ìṣẹ̀ṣe yàtọ̀ sí pé òun ṣe ìṣègùn ìmọ̀ ni o ó kàn jẹ́ pé ogún ilẹ̀ bàbá wa ni mùsùlùmí tó ń ṣe ẹ̀sìn míì òun náà lógún ọ́ pàtẹ́kì nínú ẹ̀ tó lógún bàbá ẹ̀ ni òun ni ká mú ewé ká mú egbò àwọn ló sọ gbogbo àwọn nǹkan yìí lórúkọ bá a fi dá a mọ̀ Yorùbá ló sọ ọ́ lórúkọ pé ewé ọgbọ́n rèé ewé làálì rèé ewé òrúwọ rèé agbá gbogbo orúkọ yìí ńlẹ̀ ni àwọn bàbá wa yìí tẹ ní ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe yìí àwọn ni wọ́n ti mú gbogbo ọgbọ́n bá a ṣe ń wọṣọ bá a ṣe ń ròmàlà bá a ṣe ń gúnyán bá a ṣe ń sebẹ̀ bá a ṣe ń ṣe ẹ̀fọ́ gbogbo nǹkan yìí àwọn lónìmọ̀ wọn tí Ọlọ́run fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan àti ẹ̀yà kọ̀ọ̀kan ẹ̀yà tiwa ló ní ogún yẹn ẹ̀yà Yorùbá ló ní ogún yẹn ìyẹn ò kò ń ṣẹ̀sìn Yorùbá ò ní ẹ̀sìn pàtàkì kẹpẹ ẹ̀sìn tiwa rèé o. Ifá ń kọ́. Ifá ìmọ̀ kan ni. Ṣàngó ń kọ́. Ṣàngó àwọn tí ọba mọ deep nípa ìtàn yẹn àwọn ni wọ́n máa sọ. mi lè go far nínú ẹ̀ Ògún kọ́ mi lè go far nínú ẹ̀ láwọn tá a mọ̀ nínú Èkó ń kọ́ tá a mọ̀ ní pé èèyàn ní gbogbo wọn tí wọ́n ti lo ayé yìí rí. Ó ti lọ. Tó ti yé yín tó jẹ́ pé ipa ribiribi kan tí wọ́n ti kó nílẹ̀ Yorùbá yìí òun ni wọ́n fi néèmù wọn pé orúkọ wọn ò gbọdọ̀ parẹ́ símbọ̀ ní gbogbo nǹkan yẹn jẹ́ símbọ̀. Èkó máa ń kọ́ adé olókùn ọmọọṣẹ́ ní adé Òkun kọ́. Gbogbo ẹ̀ náà símbọ̀ kan ni nínú àwọn tó ti lùgbàrí nílẹ̀ Yorùbá wa tí wọ́n ti ṣe iṣẹ́ akọni kan ṣùgbọ́n bí oníkálukú lẹ́yà kọ̀ọ̀kan bá a ṣe máa ń pọ́n àwọn tó ti lọ rí lé àti bá a ṣe máa ń gbé wọn ni ó yàtọ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n nǹkan tó dájú ni pé Ọlọ́run ni ìjọsìn tọ́ fún ẹni tó dá ayé tó dá ọ̀run tó dá èmi tó dá ìwọ tó dá nǹkan tó ń lò àtiwọ tó ń lo nǹkan tó dá nǹkan tó ń mí àtẹlẹ́yìí tí ò mí òun ni ìjọsìn ló tọ́ fún òun náà ni Elédùmarè torí pé Ọlọ́run fúnra wa là ń fún lórúkọ pẹ̀lú ìmísí la fi ń fún ẹni tó dá wa ní lórúkọ orúkọ tí tó jẹ́ pọ́kọ̀ rẹ̀ tìjú òun náà ni pé adẹ́dá aṣẹ̀dá òun lórúkọ tó jẹ́ pé ọkọ̀ rẹ̀ tìjú adẹ́dá bẹ́ẹ̀ ni òun náà ló ṣe ẹ̀ṣọ́ rẹ̀ ládẹ́dá ẹni tó ń dá nǹkan tó jẹ́ pé gbogbo nǹkan tó wà lọ́run
tẹ́rí ìmọ̀ wa ló kéré ìmọ̀ tó kéré yẹ òun ló ń fa ìjà tí mọ̀ wa ò bá kéré ọlọ́run tó ròyìn àwọn kèfèrí nínú kùránì tó ròyìn ẹ̀ nínú bíbélì tó tún ròyìn ẹ̀ tẹ wá fẹ́ sọ pé ẹ̀sáǹpù tọ́lọ́run mú wá yẹn ẹ wá lẹ fẹ́ pa wọ́n rẹ́ ẹ fẹ́ rí wọn mọ́ kò possible torí pé bàbá pa wọ́n rẹ́ káàrí wọn mọ́ báwo la ṣe fẹ́ máa sọ̀rọ̀ pé tòótọ́ lọ́rọ̀ ọlọ́run wọ́n wà lóòótọ́ ìbàtẹ́ ti pa wọ́n rẹ́ tó ti yé so kèfèrí ọlọ́run ni kèfèrí ọlọ́run ni àbí òye yín oníṣẹ̀ṣe tọlọ́run ni ṣùgbọ́n ìyẹn ọ̀kan egbòogi titi wa egbòogi wa ogún wa ni tó jẹ́ ti Yorùbá ó ṣe jẹ́ ti Yorùbá yẹn àwa náà ní àwọn àásán tó jẹ́ ẹ̀bùn Yorùbá bí mo ṣe jẹ́ lẹ́sìn ìsìláàmù yẹn ìyẹn ò ní pé kí n ìgbọ́n àásán àbí àwọn gbólóhùn àwọn gbólóhùn àwọn gbólóhùn tí ó dáa tí ò mú kẹ̀kẹ́ dání bóyá orí fọ́ mi nísìn téèyàn mọ gbólóhùn tó lè pè torí fífọ́ tó dẹ̀ máa lọ tó yẹ pé àti tẹ́sítì ẹ̀ tó wá confam bàbá ẹni lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni ó wà ó wà nílẹ̀ gbélé dáadáa gbàgbé erémọdé ni tó ti yẹ yín bẹ́ẹ̀ náà ni àásán wípé ọ̀dà ẹ̀mí kẹ́nìkan ń yọ mí lẹ́nu ẹ̀mí ni o ẹ̀mí yẹn máa ń wá bó ṣe ń wá mo fẹ́ sùn mo kẹ̀ pé àásán yẹn ni ẹ̀mí yẹn máa sá lọ tí ò ní dúró bẹ́ẹ̀ ni ó wà bíbà so bẹ́ẹ̀ náà lọ́run ṣe fi kẹ́ àwọn Germany àwọn náà ní tiwọn China náà ní tiẹ̀ tó jẹ́ pé tó bá sọ àwọn èdè yẹn ẹ̀bùn Ọlọ́run ní Ọlọ́run ló fi sí wọn Saudi náà ní tiẹ̀ tóun náà bá sọ ọ̀hún náà bó ṣe wà nínú ìwé mi bẹ́ẹ̀ náà ló wà nínú Quran tó ti yẹ yín so ó ti wá yàtọ̀ fún yín pé à ń ṣẹ̀sìn ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tẹ̀ ní gbogbo àwọn nǹkan ẹ̀bùn wọ̀nyí ẹ̀bùn ní tó wà fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan lẹ́yìn lágbájá ń bú lágbájá lórí ẹ̀sìn ẹ̀ tàmàdò ń bú tàmàdò lórí ẹ̀sìn ẹ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan náà ni wọ́n sọ pé ẹ ṣe pẹ̀lẹ́ má bẹ̀ lẹ́sìn ní ìjà ẹ̀sìn eléyìí náà sọ bẹ́ẹ̀ ẹ̀sìn tọ̀hún náà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí àìlágbọ́yé tó ẹ rí i pé àwọn tó bá lágbọ́yé wọn ò ní bá wọn dá sí. bàbá ìjẹ sọ yẹn ibi tó àwọn tó wà níbi gan ti wọ́n ti fẹ́ gba nọ́mbà yín wọ́n fẹ́ wọlé wá wọ́n fẹ́ wọlé tọ̀ yín àwọn nǹkan àgbà àwọn nǹkan lẹ Yorùbá tí àwọn gbọ́dọ̀ jẹ́ kó parun ẹ ní lọ́wọ́ tẹ níbi tó fi gbogbo ẹ̀ bọ̀ ẹ fi nọ́mbà yín lẹ̀ káwọn lè pè yín nọ́mbà yín sà. 081 488 966 78 lẹ́ẹ̀kan sí 081 488 966 78 yẹn ni pé orúkọ mi náà ní alàgbà Sulaimon Oṣùwọ̀nlálé aláṣẹ Gbélérò alternative therapy olóòtú ẹ máa fi bí kan wò ó òsibí dàgbà òkè tí ń gbà káàdù ọba máa gbà oníkálukú ò ní jókòó sí ààyè ààrẹ ẹ bá ní lágbájá tó ń pè nǹkan kan àlùjọ̀nù ló ń ránṣẹ́ ẹ bá lùjọ̀nù Ọlọ́run ni mùsùlùmí ń gbàdúrà àdúrà ẹ̀ ń gbà kírísítẹ́nì ń gbàdúrà kò síbẹ̀ sí lè nọ́ọ̀kì wọn tó pé àdúrà kíní kan àwọn èèyàn ń tún lọ́bẹ̀ àdúrà ń bẹ̀ ń gbà ń bẹ̀ kọ́nfàmù tó bá àwọn tó bá ti wá sọ́dọ̀ tiwa náà tó wọ́n sọ pé nígbà tí nǹkan báyìí ń ṣe ní ibẹ̀ ni mo tiẹ̀ kọ́kọ́ lọ ìyẹn tó jẹ́ spiritual mi tá a dẹ̀ mọ̀ pé àdúrà ń gbà ń bẹ̀ a lè deny ẹ̀ àdúrà ń gbà ń bẹ̀ dọ̀la oníṣẹ̀ṣe èrò ń yabẹ̀ lọ́dọ̀la ni tàdúrà ń gbà ń bẹ̀ wọ́n ti ní ìṣẹ̀ṣe ti já gbangba tó ti yẹ yín aládùúrà ń gbà ń bẹ̀ ìgbà wo ni ọjà gbangba tẹ́lẹ̀ ọjà gbangba tó ọba máa rẹ́ni patronize wọn lórí àwọn nǹkan kankan ṣẹ́ńgẹ̀tì mi tí nǹkan yẹn dẹ̀ ń ṣe ayé òtún ní máa lọ síbẹ̀ àní ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni wípé onídìí rẹ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ èèyàn lè máa kírun má retí wípé nítorí pé wọ́n á ń kírun yẹn ó fẹ́ dolówó irọ́ o ẹ̀sìn ń sìn òun fún ìwọ̀ Ọlọ́run tó yẹ kó o fún Ọlọ́run tó bẹ́ẹ̀ ló ń sìn òun ni pé òun ló dá mi ẹ̀tọ́ ni pé kí n dúpẹ́ tó dá mi léèyàn
ẹ̀tọ́ ni pé kí n dúpẹ́ tó o ṣe mí ní ẹni báyìí, tó o ṣe mí ní ẹranko, tó o ṣe mí ní igi ìgbẹ́, ó forí balẹ̀ fún láàárọ̀. Ọlọ́run ẹ ṣé. èèyàn fi ẹ̀mí ìmoore nìyẹn. bẹ̀rù wá ń wá owó. ọ̀tọ̀ láyé òun wá rí sì kí ọ̀tọ̀ ní ẹ̀ àbí mo ní problem ọ̀tọ̀ ní. kéèyàn rìn yẹn lọ́tọ̀ ọ̀tọ̀ ní ọ̀tọ̀. ṣùgbọ́n nínú pé òun ṣe ìsìláàmù náà tó ń kírun déédéé, o lè kírun yẹn tán kò ṣàdúà lórí gbogbo tí ẹ forí kalẹ̀ gan, o lè ṣàdúà kó béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run bẹ̀, Ọlọ́run á túbọ̀ stamp ẹ̀ náà yóò sì gbà. ẹlòmíín jókòó sí tọ́lẹ́ẹ̀tì tó ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run dẹ̀ ń gbà á, bó ṣe ń rò lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni ọdẹ máa ṣẹlẹ̀ yìí pé ọ̀dà mo ti gbà á. bẹ́ẹ̀ náà ni lórí kìrìsìtẹ́nì náà ń bẹ lọ́wọ́ Ọlọ́run gbà á, ní Ọlọ́run gbogbo wa ni babaláwo náà ń bẹ lọ́wọ́ Ọlọ́run gbà á. kò sẹ́ni tó bẹ Ọlọ́run tọ́lọ́wọ́ ọ̀dà olè tó fẹ́ lọ jáde ká ní ọbẹ̀ asùnmọ̀ ní Ọlọ́run jẹ́ ńlọrẹ jẹ́ ńlọrẹ lọ́ọ̀rẹ́ yọ bọ̀ rí Ọlọ́run ni Ọlọ́run gbogbo wa ní. ṣé wàá jẹ́ wípé Ọlọ́run fẹ́ dẹ́nìkan yà ní pọ̀sìn ni òjò tó ń rọ̀ kò ní rọ̀ sórí gbogbo wa yóò dá àwọn kan yẹn rí pé òjò yé ẹ̀yin nìkan mo fi ṣàǹfààní fún. àmọ́ yẹni tó ń kírun tó jẹ́ pé òsì ẹ̀ ọlọ́rẹ́rẹ́rẹ́ ni tí ò ní nǹkan kan. àbí òye àdàmọye ẹni tó jẹ́ pé oníṣẹ̀ṣe gidigidi gan ni tí ò tiẹ̀ gbọ́nàún gbọ́nà bó ṣe ń ṣe gbogbo nǹkan ní tó ń ṣe gbogbo nǹkan ṣe wá rí ọ̀run yẹn ó dà gẹ́gẹ́ bí ìbejì ni o méjì tó wà nínú oyún ọ̀kan wá sọ fún kejì ẹ̀ pé ilé ayé tá à ń lọ yìí o ìjọ mọ̀ pé wọ́n máa ń forí rìn bẹ́ẹ̀ ni ilé ayé tá à ń lọ yìí o ìjọ mọ̀ yìí pé ojú ni wọ́n fi tẹ̀lẹ̀ èkejì wọn sọ pé bẹ́ẹ̀ ni mo gbúrò bẹ́ẹ̀ mo ń gbọ́ bẹ́ẹ̀ mo sáà ń gbọ́ wùnùwùnù bẹ́ẹ̀ nígbà wọn délé ayé tán ló di wípé wọn ò forí rìn ọ̀run lọ́mọ ẹni tí ọ̀là ni wọ́n ń pè ní Ọ̀rúnmìlà tó ti yẹ yín ọ̀sẹ́ni tọ́lọ́run fún ní sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nnà ní pé ìwọ yìí o àlìjẹ́nnà ni òun lọ ṣùgbọ́n nǹkan tá a mọ̀ ní wípé èyí tó tọ́ tó sì dáa ní wípé sin Ọlọ́run adẹ́dà tó dá ayé tó dá ọ̀run òun lọ́tọ̀ bó ṣe jẹ́ nù. tó wà ẹ kí a máa fi ilé ìtàn ìjìnlẹ̀ ní ẹni tí wọ́n káàkiri àgbáńlá yé ọ̀dọ̀ wa tí àwọn ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Gbélérò alternative therapy gbogbo àìsàn tó bá ń ṣe yín bóyá ìlàlàkà spiritual èyí tí ó ṣe é rí àti tí ò ṣe é rí ìdí ẹni pé àlákàlà ni ìyẹn fojú ìyẹn fọkàn òwe ni ẹ pe nọ́mbà wọn ẹ ó sì wọ́n gbé débẹ̀ dáadáa pẹ̀lú bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn torí pé àwọn nǹkan tá a ti ṣe tó dá wa lójú ẹnìkan ò lè tún gbé nǹkan ẹ̀mí wá tí a ní pé a gbọ́dọ̀ ṣe mọ́ ṣé èèyàn tó ti ń lọ bì kan torí ìṣòro kan lọ́nà tó ti pé àásán àwọn bàbá wa tí kí nìyẹn bẹ́ẹ̀ kúrò lójú ọ̀nà ó pè ó sì jẹ́ ṣé ẹni tí ó jẹ́ wípé ó ní pọ́blẹ́mù tí wọ́n wá ń rí mọ́ra bí àwọn pọ́blẹ́mù tó le ká ti pa nǹkan àwọn bàbá wọn papọ̀ tí ò ní nǹkan èèyàn nínú tí ò ní nǹkan kan ewé àti egbò àtàwọn nǹkan kan náà ni o ká sọ pé yá gbà lọ lò báwọn bàbá wa ṣe ń lò yóò sì gbúrò ẹ̀ mọ́ ṣe pàwọn ní ìfisílẹ̀ kò possible bẹ́ẹ̀ náà ní tí mùsùlùmí ìsìláàmù tó jẹ́ wípé bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ tá a ti fi kúláwùsù méjèèjì tá a ti jókòó ẹ̀ tí Ọlọ́run ní kí ọmọ àríbá ṣe ń wí tó rí bẹ́ẹ̀ tí wàá ní kí n fìyẹn náà sílẹ̀ mo fi sọ pé nǹkan tí yẹn bá kàánú yóò gbọ́dọ̀ dàjẹ́. bàbá ìjọba wà lẹ́jọ́ ní ọ̀rẹ́ àwọn kúlú wà láwù ọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ kamọ tẹ́wọ́ ọ̀rọ̀ náà tó mọ̀ ọ̀rọ̀ lásán ni oníkàkiri kan. ṣe rí nǹkan tí wọ́n pè ní ọ̀rọ̀ lásán yẹn àwọn tó ń lò ó tó ń rí bẹ́ẹ̀ fún wọ́n gbàgbọ́ pé kì í ṣe ọ̀rọ̀ lásán kò jù bẹ́ẹ̀ lọ báwọn ṣe rò ó báwọn ṣe rí i nìyẹn látòkèèrè ṣùgbọ́n ẹni tó ti sàárì tó rí bẹ́ẹ̀ fún tó lè sọ pé ọ̀rọ̀ lásán ni ok nínú ìṣẹ̀ṣe náà ẹgbẹ́ ilé yìí tàbá sọ wípé ọ̀dà ò ní dá gbangba lóyẹ́ ilé ò ní lánú kẹ̀kẹ́ lóòjò òtútù ò ní múlẹ̀ kọ́ dáná kẹ̀kẹ́ sínú ara òwọ́n rí sẹ́wọ̀n wípé wọ́n sọ pé ọ̀rọ̀ lásán ni ṣùgbọ́n nǹkan táwa ń lò fún ọ̀dọ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ni tàbí wọ́n sọ wípé ajímọ̀rìṣẹ́ ọmọ Ògún
sáà kó dáko ògún mẹ́. ajígbédáfẹ́ rẹ̀ lákìtàn ọmọ rẹ̀ ló má tẹ̀ Èdùmàrè ó gbé ojú ọ̀run ságádá idẹ iná wá sílé ayé sáwọn pé mo ti dáko ọlọ́run bẹ̀ bóun ló ń tẹná wá sínú ayé. bàbá ẹ ló gbàgbé ṣe rí àwọn nǹkan tó bá ti dáwọn èèyàn lójú kò sí nǹkan tó fẹ́ sọ̀rọ̀ tí ó fi lè kọ̀ǹfíìsì wọn kó bẹ́ẹ̀ nítorí wípé ó dá a lójú ó rí bẹ́ẹ̀ ó mọ̀ nǹkan tó sọ ó mọ̀ nǹkan tó ń sọ ó yé dáadáa ṣe bẹ́ẹ̀ ni ó yé dáadáa tó ẹ̀yin nílẹ̀ ṣe ọlọ́run ni a máa ń sìn. ẹ̀yin nílẹ̀ ṣe ẹ jẹ́ kí agbáṣẹ̀ṣẹ̀ wa mú ẹ̀yin mùsùlùmí ẹ gbá ìsìláàmù yín mú ẹ̀yin kìrìsìtẹ́nì náà ẹ jẹ́ adó ti Jésù ọmọ Màríà wa ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ o kò ní bàjẹ́ lọ́wọ́ tèmi ẹ má jẹ́ ó bàjẹ́ lọ́wọ́ tiyín o bàbá gbọ́dọ̀ ní kò ní bàjẹ́ lọ́wọ́ ti àwọn náà ilẹ̀ Yorùbá ò ní túká o láti tẹlifíṣàn Alore fáwọn ọmọ Yorùbá Adéròmú Kazeem lórúkọ tèmi o ọmọ ọba ní Sàárẹ̀ Olú ó dàbọ̀. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wò ó, ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ, ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúni, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé, ẹ máa wò ó.